wọ́n ní question ni àwọn ò ní gbà àwọn máa lọ ṣe ìbò àwọn máa ṣe constitution níbi tó ṣáà ti ń ṣe Ọlọ́run tó rí pé àbòsí ló ṣe ìkà ló ṣe àìdá ló ṣe òun ló jẹ́ kó ṣe yàmàyàmà ló ṣe játijàti lórí ọ̀rọ̀ constitution yẹn ló fi jẹ́ pé gbogbo nǹkan tán ní níkùn gbogbo nǹkan bàjẹ́ tán ti ń ṣe látijọ́ ẹ̀ wọ́n kúkú wá fojú ẹ̀ hàn nínú 99 constitution bọ́ ibi tí mo ń lọ ní pé ìgbà yẹn a ṣáà ń pariwo fáwọn èèyàn wa wípé ẹ má dìbò yẹn o ẹ má jẹ àgbà ẹ jẹ́ ká ṣáà yanjú ẹ̀ once and for all wọn gbà ó wá dé stage kan àwọn èèyàn wá ń sọ fún mi pé kí ni mo tún fẹ́ gan ṣebí Yorùbá ni wọ́n fẹ́ fi sí Yorùbá dẹ̀ lọ kọ́ mi in fact Abẹ́òkúta tún ni ìyẹn bàbá Ọbásanjọ́ mo wá sọ fún wọn wípé ọ̀rọ̀ Yorùbá bí Yorùbá kọ́ àní nǹkan tó ṣẹlẹ̀ ò dáa kan tó bá mú wọn ṣe lè fún Abíọ́lá nǹkan kan kì í sí ẹsẹ̀ ẹbẹ̀ yẹn kàn jẹ́ ká wádìí ẹ̀ ká dẹ̀ yanjú ẹ̀ ká lè máa gbégbé ayọ̀ wọn ló tì so mo ṣáà ń ṣe wàhálà yẹn ó wá dọjọ́ kan nǹkan kan ṣẹlẹ̀ ni ọ̀gá àmì ńlá ọ̀gá pátápátá àmì kan bá pè mí Fúlàní ni ó ní wípé ṣé mo rí pé àwọn èèyàn mi ó ná ní pé ó ti tẹ́ àwọn lọ́rùn nǹkan táwọn fẹ́ ṣe Ọbásanjọ́ ti wà ń bẹ̀ ó ní kí n fi wọ́n sílẹ̀ náà ó ní òye nǹkan tèmi ń sọ ó ní kò yé wọn ó ní rò ń sìn ó lòun mọ̀ nǹkan tí mò ń sọ dáadáa náà ó ní ṣé mo mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ọkọ mi gan-an ó ní ṣùgbọ́n tó bá ti kan agbára àwọn ò lè fi ṣeré o pé nǹkan tó fi lè jí pé ọkọ mi kú ó ló yẹ káwọn èèyàn wa náà fura ó ní ìgbà tó dẹ̀ láwọn ò fura ó ní kí n fi wọ́n sílẹ̀ ó ní ìyá máa jẹ páànù sí wọn lára ó ní kí ni mò ń bá wọn ná fún ó ní kí n fi wọ́n lẹ̀ náà ṣebí kan tán mú nìyẹn ó ló tiẹ̀ dá ó nígbà tí ò ti yé wọn yẹn ó fi mú ìrìn àjò àwọn rọrùn ni bọ̀ṣẹ́ mọ̀ pé ńgbà yẹn ọkàn ọ̀tá mi bàjẹ́ gan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kéèyàn dóko lójijì àwọn ọmọ ò ní bàbá gbogbo ẹ̀ ṣáà dojúrú so mi ò rí bí béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló mìn pé ẹ̀yin máa rí bí ṣe tí ń dáadáa ìyá máa jà àwọn èèyàn mo kàn ká ojú mi kúrò ni bọ́ mo lọ bí Ọlọ́run ní pé kí n filẹ̀ ó ní kí n fa àwọn èèyàn mi sílẹ̀ ó náà máa kọ́ ẹ̀kọ́ ó ní kí n máa wò gbà tó dẹ̀ ti di bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe meeting a ṣe press conference mo dẹ̀ sọ mo ní interfere ṣe kò ní níyanjú mi ò ṣépè fún yín o mo ní kò ní mi ò mọ iye ọdún tó fẹ́ jẹ́ kò ní níyanjú nítorí lórí ìrọ̀lẹ́ gbélé ẹ̀jẹ̀ àwọn èèyàn tó pọ̀ tẹ̀dẹ̀ gbélé ẹ̀ ṣe dáadáa lórí ẹ̀jẹ̀ àwọn èèyàn yẹn oògùn àwa tẹ́tún gbélé ẹ̀ ṣe dáadáa mo ní kò lè níyanjú èmi dẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ní tèmi mo gbójú kúrò kó tó wá di pé mo dẹ̀ máa ń gbọ́rò yìí pé àwọn ń ṣe dáadáa èmi kúrò ń lu ni o ìlú ń da wọ́n ṣe dáadáa nǹkan tá à ń gbọ́ nìyẹn gbọ́ jù bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ ìgbà tó ṣe ó pẹ́ díẹ̀ mo wá wálé ìgbà tí mo wálé ni wọ́n á rí pé sáìn tí mò ń rí yìí kò ń ṣe pé wọ́n ń gbádùn náà nǹkan tó dẹ̀ ń sọ fẹ́mi náà ni pé ìlú da everything da mo bá pe àwọn kọ̀ọ̀kan tí mo mọ̀ nínú òṣèlú pé kí ló ń ṣẹlẹ̀ àwọn everything wà okay kò sí problem mo ní problem wà náà àwọn èèyàn náà ń tọrọ owó káàkiri títì tán ń gbé ọmọ dání wọ́n á ṣa ọmọ kéékèèké jọ oríṣiríṣi pé gbogbo sign indicator yìí ò dáná wọ́n ní ṣé mo rí àwọn yẹn pé kì í ṣe pé ìyà jẹ wọ́n wípé àwọn yẹn máa fi ń ṣe business ni wọ́n máa ń lọ háyà ọmọ ọlọ́mọ pé kí n má dá wọn lóhùn pé everything is fine mo ní kò burú ìgbà tá a lọ sí Shoprite tí mo tún rí pé sign ìyà ìlélẹ̀ bá sọ fún àbúrò mo ní ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ ká wọnú system tá a bá wọnú system a mọ̀ kí ló ń ṣẹlẹ̀ gan torí mò ń béèrè lọ wọn pé agreement ẹ ṣe pẹ̀lú mi jọ́sí ni pé ẹ máa tún gbogbo constitution yìí ṣe ẹ máa ṣe gbogbo ẹ so many things wọ́n dẹ̀ ní wọ́n ṣe mo ní òkè ẹ jẹ́ ká wọnú system ìyẹn ni mo fi wá sọ ń gbà yẹn pé mo fẹ́ contest actually tó bá jẹ́ tó fẹ́ contest láti win Ọlọ́run ṣe oore ọ̀fẹ́ yẹn fún mi dáadáa gbogbo tí n bá dá olé ó máa ń yọrí sí rere in fact ìgbà tó fẹ́ yíwọ́ ní Jos pẹ̀lú ọkọ mi pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tó ní gbogbogbò ó lò mí fún ó dẹ̀ rí ọwọ́ mú níbẹ̀ so mo mọ ọ̀nà ìdílé olóṣèlú ni o láti gba àwọn abamakọ́lẹ̀ ni ìdílé mi ti wà nínú ọ̀rọ̀ òṣèlú ìlú yìí so mo mọ̀ ń pa ọ̀rọ̀ òṣèlú dáadáa bọ̀ kò kí ń ṣe nǹkan tí mo yàn láàyò rárá mi ò láìkò òṣèlú rárá
mi ò like ẹ̀ so but ipe téèyàn bá lóun fẹ́ ṣe kó win mo mọ gbogbo strategies tí mo lè lò but ìgbà táwọn tó jẹ́ big parties wá bá mi mo ní mi ò fẹ́ mo ní party tí ò lórúkọ rárá tí wọn ò tiẹ̀ mọ̀ òun ni mo fẹ́ ibẹ̀ ni mo fẹ́ lọ ibẹ̀ ló yẹ kéèyàn ti mọ̀ pé definitely ó ní nǹkan tí mo ń ṣe pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ká má fa ọ̀rọ̀ gùn mo wọnú ẹ̀ mo rí gbogbo àṣírí tí mo fẹ́ rí mo wá rí pé òkè selection lẹ́ ń ṣe láti gbàjọ ìbò June 12 selection mọ́ mo wá rí pé the more tó ń ṣe ìbò yẹn ni wọ́n ń jìnnà sáràlú wọ́n ṣe ń dìbò wọ́n ń jìnnà wọ́n ṣe ń dìbò wọ́n ń jìnnà sí aráàlú mo ní wàhálà wà o ká má fa ọ̀rọ̀ gùn mo tún kúrò mbẹ̀ oríṣiríṣi nǹkan náà fi lọ mí o mo ní mi ò bá pò wá mi ò bá nǹkan kan wà náà mi ò wá interested ipò tó ga jùlọ gan ti fi lọ mí gbà yẹn mo ní mi ò ṣe èmi ò ń wá ipò èèyàn nǹkan tẹ̀mí ṣáà máa ń fẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ni torí òun ló ń last mo dẹ̀ tún kúrò kí n tó kúrò mo ti gba information ni pé àwọn kan wà nínú igbó wa mo dẹ̀ ránṣẹ́ sí àwọn ọba mo ní kéèyàn yẹn lọ bá mi jíṣẹ́ fáwọn ọba tó ló súnmọ́ àwọn ọba dáadáa ipe nǹkan báyìí ni mo gbọ́ o ipe àwọn kan wà nínú igbó wa o and that was 2014 2015 ipe kan mójútó àyíká o èmi tún lọ ń tèmi ìgbà tó yá mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé ọ̀rọ̀ Yorùbá nation actually olóyè Sunday Igboho ló jẹ́ kí n mọ̀ ń pa ẹ̀ torí ń jọ yẹn mò ń wo èèyàn kan send clip sí mi pé kí n wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Yorùbá land wípé kí n wò ironically brother mi White Lion òun ni mo rí tó ṣáà ń sọ̀rọ̀ wọ́n send àwọn clip yẹn sí mi it was the only one nígbà yẹn tí mo rí so mo wá wonder pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n bá nìyẹn Yorùbá nation àwọn interview tí mo ṣe ń gbà yẹn tí wọ́n bá padà lọ wà káìbẹ̀ a rí pé mo advice wọn I was advising them wípé ẹgbẹ́ gbèsè báyìí ẹ ṣe báyìí mi ò dá sí o torí Ọlọ́run ò ní kí n dá sí gbogbo nǹkan tí máa ń ṣe direction tí Ọlọ́run bá fún mi ni but èmi kàn fún wọn láàdvice ẹni tó bá lè lọ sí archive kó lọ wò ìgbà tó di stage kan Ọlọ́run wá sọ fún mi pé mi ò gbọ́dọ̀ bínú wípé nítorí wọ́n ti sọ́ngbà yẹn pé kí n filẹ̀ ṣùgbọ́n ti gbé fún Yorùbá wípé mo wá kúrò ó ní nǹkan tó wà lẹ́sìn kó wọn Ọlọ́run ṣì hàn mí ìgbà tán ṣì hàn mí ẹ̀rù bà mí mo ní mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìn àwọn tí mo mọ̀ ní inú ìlú yìí àti níta ìlú yìí ìpè kí ló ń ṣẹlẹ̀ ẹ fẹ́ gbalẹ̀ ta ni níbo mo ní ilẹ̀ Yorùbá ò ní ṣe gbà o àfi tó yẹ kí wọ́n fẹ́ pa gbogbo Yorùbá ló kù o Ọlọ́run ò ní jẹ́ o so ó wá fún mi ní concern then ìgbà tí mo tún lọ wo àsọtẹ́lẹ̀ tó lọ́run ní kí n sọ lẹ́ǹgbà yẹn pé tí wọn ò bá gba tí Abdulsalam ò bá gba nǹkan ètò tá a fẹ́ ṣe ń gbà yẹn ipe at the end of the day ìlú máa pín mo wá padà mo wá lọ jókòó mo bẹ̀ Ọlọ́run mo wá wò pé ṣó ṣeé ṣe kí ìlú ṣì wà lódindi gbogbo ọ̀nà tí mo gbé gbà pátá kò sọ́nà ń bẹ̀ mo ní ó ti wá ga báyìí wọ́n á sọ fábúrò mi torí àbúrò mi láti ayérayé wá Yorùbá nation ni à ń sọ̀rọ̀ over 30 years ó ti máa ń sọ pé kí ló dé wọn ṣe wà lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé tí gbogbo ẹ̀ wà pọ̀ ó ti máa ń sọ even kí tọ́ MK tó ṣẹlẹ̀ ló ti máa ń sọ ìgbà tí wọ́n á sọ fún pé ó mà dàbẹ́ pé kò mà ní sọ́nà mọ́ Yorùbá mà máa dá dúró ó ló ti tán ẹ ti di born again nìyẹn ẹ ti kó wọn Nàìjíríà mo bá pe sister mi tó wà ní Ireland actually brother mi kọ́ bá sọ̀rọ̀ ìyẹn Ọmọlúkà mo wá ní kí ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ariwo Yorùbá nation yóò rinlẹ̀ tó yìí pé ṣe bí àwọn ẹgbẹ́ oríṣiríṣi wà wọ́n wá sọ fún mi pé àwọn ẹgbẹ́ yẹn ò máa jọ ṣe pọ̀ wọ́n máa ń jà ní o ìkánjù kan lọ ni mo ní wọn lè ṣe wọ́n bá fẹ́ ṣe kó dáa mo ná láti so pọ̀ mo ní ìdẹ̀nà àṣírí tó wà ń bẹ̀ ni pé táwọn bá so pọ̀ ipe àwọn tí wọ́n mọ̀ ń pa wọ́n máa gba ògo lọ́wọ́ wọn o ipa máa gbà ipe so ó bẹ́tà kán jọ wà pọ̀ kán jọ ṣe pọ̀ àwọn ni wọn ò lè ṣe pọ̀ pé rọ́ ni pé gbogbo ò ní gbà Ọlọ́run wá rán mi sí wọn mo bá pe sísítà mi tó wà ní Ireland
mo bá sọ fún sister mi mo ní mo fẹ́ bá àwọn olórí àwọn ẹgbẹ́ tẹ́ ń ṣe mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ó dẹ̀ ní ó yá la bá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan a bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ mo ń bá wọn sọ̀rọ̀ mo sọ fún wọn pé ó dáa pé kẹjọ wà pọ̀ in fact mo tún fún wọn ní structure tọ́lọ́run fún mi which was nǹkan tẹ́mi náà tún ti lò rí nígbà yẹn mo ní gbogbo ẹgbẹ́ yín sì máa ní orúkọ tẹ́ ń jẹ́ ẹ máa ní identity yẹn máa ní gbogbo ẹ̀ ẹ kàn máa yan aṣojú láti ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ mú wọn wá sáàárín ẹ sọ àárín yẹn lórúkọ ẹ wá form group bẹ́ẹ̀ yẹn máa continue láti máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n ní kò lè ṣe wọ́n ní ṣé mi fẹ́ form ẹgbẹ́ ni mo ní tẹ́ bá ti lọ wo interview mi dáadáa ẹgbọ́n ti máa ń sọ wípé mi ò sínú ẹgbẹ́ mi ò dẹ̀ ní intention àti join ẹgbẹ́ mi ò sínú ẹgbẹ́ kankan nǹkan tẹ́mi sọ fún àǹfààní yín ni àwọn ní kò lè ṣeé ṣe kíní kan mo ní okay no problem àbáṣà lọ káàkiri gbogbo ẹgbẹ́ yẹn àti gbogbo àwọn lórúkọ àìlànà ni o directorate ni o eléyìí ni o kò sí èyí tí mi ò lọ bá sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe rán mi sí wọn ni mo ṣàlàyé structure fún wọn tó máa lò mo sọ gbogbo ẹ̀ fún wọn ìgbà tó yá tán ṣáà ní ó tì ọ̀yẹ́ eléyìí máa ní tòun lòún da ìyẹn ló da mo wá sọ fún sísítà mi pé àkọ́kọ́ tí mo rí ni pé àwọn ẹgbẹ́ yìí wọn ò mú àwọn tán bàjà Yorùbá nation yóò dà pé wọn ò mọ̀ tún wọn ẹ̀ wípé ó dà ń pọ́n rò pé bóyá ọ̀rọ̀ ká kọ̀wé ká sọ òyìnbó ni ó ju bẹ́ẹ̀ lọ o ipò ogun gidi ni ṣáà mọ̀ kógun ní ó yẹ kí gbogbo wọn lọ farabalẹ̀ ró dáadáa náà nǹkan tó ń ti pa ìmọye Yorùbá sí bàbá Awólọ́wọ̀ ni Abíọ́lá ni bàbá Bọ́lá Ìgè ni so many people like that títí kan obìnrin màmá wa Ransome Kuti mo ní so ṣáà rò péré ni tó wà nílẹ̀ mo lẹ́nìwé sísítà mi wò àwọn orúkọ mélòó kan rèé tán bá rẹ́dì. ẹ jọ mọ́ mi ẹ má bínú bíi tẹ̀ bá dé yìí ẹ má bínú ẹ má tẹ̀síwájú o torí nǹkan kan wà sí tẹ́ mẹ́nu bà rí àwọn nǹkan táwa ń gbọ́ nígboro ó yàtọ̀ sí nǹkan tẹ́ sọ ń sìn wípé ẹ ń dá ṣe ni ẹ sọ fún ẹnì kankan ṣùgbọ́n nígbà tẹ́ máa sọ ń sìn lọ bá wọn ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ torí àwọn ọmọ kóòtù òjíire wọ́n ti pé bìbà tí wọ́n fẹ́ gbọ́ lónìí ṣé àwọn ẹgbẹ́ yìí ẹ kàn rán representative lọ bá wọn ni àbí ẹ lọ bá wọn one on one lémi kan ẹ̀yìn kan láti lọ bá gbogbo wọn sọ̀rọ̀. ẹ ṣé àdúpẹ́ mi ò rán èèyàn lọ bá wọn o tọ́lọ́run ló rán mi iṣẹ́ mi ò dẹ̀ lè rán èèyàn níṣẹ́ tọ́lọ́run rán mi èmi fúnra ara mi ni mo lọ bá wọn láti lè sọ fún wọn wípé nǹkan tó wà nílẹ̀ yìí ó ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ o ìpè mo tẹ̀ tún sọ fún wọn wípé tẹ́ ẹ bá jọ sowọ́pọ̀ táwọn kan bá tẹ̀ fẹ́ hijack ẹ̀ lọ́wọ́ yín for the fact pé ẹ wà unity wọn ò ní lè tètè rí hijack lọ́dọ̀ yín wọn ṣàgbà èmi fúnra ara mi mo lọ bá wọn fúnra ara mi ni mo wá sọ fún sísítà mi mo ní orúkọ wọ̀nyí mo ní gba orúkọ yìí bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe sọ àwọn orúkọ yẹn fún mi mo ní gba orúkọ yìí tán bá ready ẹ fún wọn structure yẹn fún wọn èmi tún travel tèmi kò sí ètò kan mi iṣẹ́ tọ́lọ́run rán mi mo ti jẹ fún wọn ipe kan máa ṣe so ironically wọn ò gbàǹgbà yẹn but later mo wá gbọ́ pé ìkànnù àwọn orúkọ yẹn tí sísítà mi fún wọn òun náà ń jẹ́ lẹ́ni o Ọlọ́run ló fi orúkọ yẹn kalẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run èmi tí mo sọ fún wọn ni structure tó ń lò lẹ́ni gbogbo wọn wà ń bẹ̀ náà àwọn olórí ẹgbẹ́ yẹn wà ń bẹ̀ ṣe bá ń gbọ́ mi etí wọn ò dì í èmi fún ara mo bá wọn sọ̀rọ̀ fún ara one on one but nítorí wọ́n ní problem ipò wọ́n sọ pé ẹṣẹ́ fẹ́ gbapò ni mo ní èmi nínú ẹgbẹ́ yín ìgbéraga kọ́ ipò tó ju bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣe fún mi Ọlọ́run kẹ́mi débi pé kì í ṣe ìgbéraga àìmọye olórí ìlú one on one face to face là ń sọ̀rọ̀ mo ní kí ló kàn mí pẹ̀lẹ́gbẹ́ yín àní mo ní kẹ́ ṣe kó lè da nǹkan tẹ̀ ń pariwo lé lórí Yorùbá nation kó lè gbọ́ kó lè rinlẹ̀ àwọn èèyàn Biafra náà ń gbọ́ ẹ jẹ́ kán gbọ́ tiyín náà nígbà yẹn wọ́n dẹ̀ kúrò sí nìyẹn ó ti tán mo ti jíṣẹ́ lẹ́tà ni mo gbọ́ pé nǹkan tó lọ ní ká fi sílẹ̀ wọ́n padà lò orúkọ tó ń jẹ́ YSGM lára orúkọ tó lọ ní kí n fi sílẹ̀ fún wọn ni structure tó ń lò lẹ́ni structure tó lọ ní kí n fi sílẹ̀ fún wọn ni bó ṣe jẹ́ nìyẹn ẹni tí ò bá mọ̀ nu wọn kó lọ wádìí Ọlọ́run ló ní gbogbogbò kò sí ètò kan mi Ọlọ́run ló ràn mí gbà tó dẹ̀ ti di bẹ́ẹ̀ yẹn tí mo tún wà lọ́hùn
mo dẹ̀ rí pé wọ́n ṣe rally yìí pé United Nations nǹkan kan mo ló tiẹ̀ dáa ìgbà tí mo wá tún wá rí pé kinní yóò gbéra náà ó dẹ̀ tún mo ti ń gbọ́ pọ́n náà fẹ́ dìbò mo ní kí ló ń ṣẹlẹ̀ gan mo dẹ̀ ń gbọ́ tán náà pariwo wípé Amina kan àìjẹ́ Amina ní UN òun ni ò jẹ́ kí petition tán gbé lọ kinní kan kó ṣẹlẹ̀ òun ló da gbogbo ẹ̀rú mo wá lókè no problem mo wá wádìí lọ́dọ̀ àwọn tó ní ọ̀rọ̀ níta wípé kí ló ṣẹlẹ̀ tí wọ́n gbé petition wá tẹ́ dànù wọ́n nínú wọ́n lẹ́yìn ọkàn ò da petition nu o wọ́n ní wọ́n sọ̀rọ̀ kankan nípa ọ̀rọ̀ afẹ́dádúró náà wọ́n náà kàn sọ̀rọ̀ atrocities táwọn Fúlàní commit ni nígbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ àwọn Fúlàní náà sàn wọ́n ní kàn lọ fòfin ṣe bẹ́ẹ̀ lófin ní ìlú yẹn lọ fòfin ìlú yín ṣe mo ní Ọlọ́run o mo wá padà mo wá ṣẹ̀ṣẹ̀ wá wádìí mo ṣẹ̀ṣẹ̀ wá get information yìí pé àṣà àwọn olóṣèlú ló lọ ń rà wọ́n àwọn kan tó ń ba nǹkan jẹ́ tó ń da nǹkan rú tó ń tì síwájú mo ní yé ǹjẹ́ mo tún mọ̀ pé kí ọ̀rọ̀ òṣèlú kó wáyé ṣé wọ́n mọ̀ tún mọ̀ pé kí 2023 kó wáyé ṣá ẹ gbàgbé ìbò kò ní sí nǹkan tó ń jẹ́ ilẹ̀ Yorùbá mọ́ nìyẹn mo wá ní ìwọ Ọlọ́run ṣàánú fún mi kí ni wọ́n á fẹ́ ṣe báyìí Ọlọ́run wá ní ètò wá ṣẹlẹ̀ ń sìn ní pé òun ò rán mi sí ẹgbẹ́ mọ́ o Ọlọ́run ní òun rán mi sí gbogbo ọmọ Yorùbá direct Ọlọ́run lòun rán mi sí mo wá bẹ̀ Ọlọ́run báwo ni kí n ṣe máa ṣe ó dẹ̀ fún mi lọ́nu ẹ̀ òun ní òmìnira 2022 Yorùbá 2022 tẹ̀ ń rí yẹn o so Ọlọ́run wá ní kí n gbé kalẹ̀ kò kí n ṣẹgbẹ́ kò ń ṣe association kò ń ṣe nǹkan kan òmìnira Yorùbá tẹ́ bá mọ ìtumọ̀ òmìnira mean independence sovereignty ìlú òmìnira Yorùbá nǹkan tá a dẹ̀ fẹ́ ní ọdún yìí ní 2022 sísítà mi ló tiẹ̀ sọ pé ìgbà tí mo ṣàlàyé nǹkan tí mo fẹ́ fún ta fẹ́ ṣe àwọn ní òmìnira Yorùbá mo ní òkè very good ẹ fi 2022 sí fún mi bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn wípé ó wà fún gbogbo ọmọ Yorùbá so regardless of ẹgbẹ́ or anything ó wà fún ọmọ Yorùbá nǹkan tí a fi eléyìí defeat ní pé ìgbà tẹ́mi lọ káàkiri tí mò ń bá wọn sọ̀rọ̀ mo rí pé wọ́n ń lo security lára wọn so which means kó máa dí ọwọ́ àwọn nǹkan tí ẹ bá fẹ́ ṣe mo wá ní òkè ẹ jẹ́ kí òmìnira kó jẹ́ ti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àtẹgbẹ́ o àtẹni tó wà lẹ́gbẹ́ àtẹni tó wà lẹ́gbẹ́ ẹni tó bá fẹ́ tó mọ̀ pé òun ní ìgbàgbọ́ nítòótọ́ àti lódodo lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá 2022 or òmìnira Yorùbá in general wípé àdásí tàláàtì lẹ́yìn Ọlọ́run adẹ̀bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn mo rántí ibi mo fẹ́ kẹ́ mú kankan dání pé Ọlọ́run ló ń ṣe kínní kí n ṣe èmi nígbà tí mo lọ sí orí program sister mi ọmọ ọba Adéjọkẹ́ lórí program ẹni tó bá fẹ́ lọ wo archive ẹ kó lọ wò níjọ́ náà ìgbà míì ibi tí mo ti ń sọ̀rọ̀ lẹ́nu mo máa ti sọ̀rọ̀ fúnra rẹ̀ mo ní 3.2 million fún petition ipe once tá a bá ti get ẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ìgbà tí máa lọ the next time máa sọ pé ó ti mi ò fẹ́ 3.2 mọ́ 5 million ni mo fẹ́ mo dẹ̀ mọ̀ kó máa ṣe ṣe náà nòyìn wípé ìjọba Nàìjíríà 419 náà ń ṣe wípé àwa Yorùbá 32 million ni wá èmi ò mọ̀ èmi máa estimate Yorùbá 68 million tẹ́ bá lọ sórí website wa ẹ rí pé 68 million la pé Yorùbá èmi ò mọ̀ pé 32 million náà ń pè wá so 3.2 tí mo pè initially is actually 10% of the 32 million mi ò mọ̀ ẹ rí pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ ìgbà tá a dẹ̀ tún sọ pé 5 million Ọlọ́run gbé ìyanu dìde that is why tẹ́ pé àwọn tó bá gbéra wọn dìde tó láwọn ń tako òmìnira Yorùbá 2022 àwọn ń tako nǹkan tá à ń ṣe wọ́n ń tako ọ̀rọ̀ Ọlọ́run ni kí ìbànújẹ́ ayérayé kó lè wọnú ayé wọn ni ayọ̀ máa wọnú ayé wa ní òmìnira Yorùbá o oore ilẹ̀ Yorùbá ti jẹ́ tiwa ṣùgbọ́n mo mọ Ọlọ́run ọba tí mò ń sìn mo mọ̀ pé wọn ò lè ráyọ̀ láyé nítorí wọ́n tako ọ̀rọ̀ Ọlọ́run òmìnira Yorùbá ń ṣe lásán o òmìnira Yorùbá 2022 kò kí ń ṣe lásán ó yẹ kí gbogbo ìrìn àjò tó rìn Ọlọ́run ló gbé kalẹ̀ ẹni tó bá ní òun wá tako kò láyẹ o gbogbo ẹ̀yin tẹ́ ń fẹnu sọ̀sọ́kúsọ èèyàn kan tiẹ̀ sọ ó ní scam mo ní ṣó ti lọ wo definition scam ṣé mo gbó lọ bàbá ńlá bàbá ẹ̀ ni àbó sanwó fún mi àbó kówó fún mi ní ìtọ́nà ọ̀rọ̀ mi ni mò ń ṣe mi ò lè lọ bá ẹgbẹ́ kankan mọ́
Ọlọ́run ò rán mi sẹ́gbẹ́ ó ní ọmọ Yorùbá lòun rán mi sí direct òun dẹ̀ ní kí n máa ṣe nǹkan tóun bá rán mi ẹgbẹ́ yẹ kó wà nínú ọmọ Yorùbá tó bá jẹ́ pé ẹgbẹ́ kan àbí nǹkan kan wà tó jẹ́ pé nítòótọ́ náà dúró fọ́rọ̀ ọmọ Yorùbá nítòótọ́ náà dúró fún òmìnira ọmọ Yorùbá ó yẹ kí àwọn náà gbogbo nǹkan tí òmìnira Yorùbá tó ń tún bá ṣe kán lọ́wọ́ sí mi ò ní ìdá tí wọ́n bẹ́ẹ̀ nikẹ́ni èèyàn kan kò pè mí èèyàn kan kò rán mi iṣẹ́ Ọlọ́run ló rán mi iṣẹ́ ìgbéraga kọ́ Ọlọ́run ló rán mi Ọlọ́run ló rán mi iṣẹ́ tó dẹ̀ ń bá mi jẹ mo kéré sẹ́ni tó lè jíṣẹ́ fọ́lọ́run ta ló fẹ́ jíṣẹ́ fọ́lọ́run Ọlọ́run tó jẹ́ pé òun fúnra rẹ̀ á tún ránṣẹ́ á tún máa tún tiẹ̀ lẹ́yìn òun ló máa tún bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run ló rán mi kì í ṣe mi o kò dẹ̀ rán mi pé lọ bá èèyàn kan lọ sọ bá ìfẹ́ èèyàn kan àbí lọ ṣe kinní kan lọ wọnú ẹgbẹ́ kan mi ò ní wọnú ẹgbẹ́ láyé mo sọ fún yín pé mo ní mi ò ṣẹgbẹ́ mi ò wá pò mi ò wá nǹkan kan èèyàn kan bí mí náà ó ní kí ló fẹ́ mo ní nǹkan tí mo fẹ́ simple nǹkan tí mo fẹ́ ni pé mo fẹ́ kí ọmọ Yorùbá ní ojoojúmọ́ kó máa kún fún ayọ̀ kó máa sọ pé ìwọ Ọlọ́run o ṣeun oore tó ṣe fáwọn o ṣeun ìyẹn ni mo fẹ́ máa gbọ́ dáradára nínú ayé àwọn ọmọ Yorùbá ó tàn owó mi nìyẹn ti sanwó fún mi nìyẹn ẹ ti ṣoore fún mi nìyẹn kí mo fẹ́ fi ipò ṣe Ọlọ́run ló ní gbogbo ipò tẹ́mi ń béèrè lọ Ọlọ́run mọ̀ bó ṣe máa ṣe fún mi ó ṣe máa ṣògo yẹn bó ṣe jẹ́ nìyẹn so bá ṣe gbé nìyẹn nǹkan tó fà á nìyẹn a dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìgbésẹ̀ gbọ́dọ̀ bá ṣe ní ká gbé là ń gbé èmi àtàwọn tá a jọ ń ṣiṣẹ́ behind the scene èmi nìkan kọ́ náà a pọ̀ náà àìmọye nǹkan míì tá a máa ṣe ká máa pe èèyàn mo dẹ̀ mọ̀ pọ́n wà ní ẹgbẹ́ mo lo èèyàn kan wà ní àwọn nǹkan tó bá wa ṣe tó jẹ́ pé directorate tó ń sọ ìsọkúsọ referendum nínú àwọn èèyàn wọn a bá wọn ṣe èmi ò kí àìgbẹ́ tó wà tí bá ti mọ̀ pé o ní nǹkan tọ́lọ́run lè lò fún òmìnira Yorùbá fún dára ìgbéga ọmọ Yorùbá ní ọdún 2022 yìí èmi ò wọ́rí ẹ̀ṣẹ́ àjẹkájọ ṣe ni aláwọn tájọ ń ṣiṣẹ́ behind the scene náà ṣebí gbogbo alájọ ṣọ̀rọ̀ passport yìí a fẹ́ ṣe ID number àwọn kan la tún pè mọ́ra àwọn kan wà ní àwọn ẹgbẹ́ nu wọn náà èmi ò lọ bẹ́ ẹnikẹ́ni wípé àwọn kan sọ fún mi pé ó yẹ kẹ́ lọ bá àwọn ẹgbẹ́ kẹ́ kọ́kọ́ ṣàlàyé fún wọn náà nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ tó sọ fún àwọn ọmọ Yorùbá mo lọ́lọ́run rán mi bẹ́ẹ̀ o èmi ò dẹ̀ ń ṣe sọ́ọ̀bù tọ́lọ́run ránṣẹ́ tó sọ fún tó kìlọ̀ fún nǹkan tó máa ṣe tí ò gbọ́ tó padà gba anointing lọ́wọ́ ẹ̀ tó gbé fún David mi ò ṣe sọ́ọ̀lù mi ò dẹ̀ ń ṣe prophet tọ́lọ́run sọ fún pé bó ṣe wọnú ìlú yìí lọ jíṣẹ́ bẹ́ẹ̀ kó jáde má tún padà wọbẹ̀ ó ní torí another prophet pè ń ó kàbù kó kú ni o mi ò ní pé nítorí àwọn ẹgbẹ́ kan wọ́n pè mí kí ló kàn mí àwọn ọ̀ràn mi iṣẹ́ o ọmọ Yorùbá lọ́lọ́run rán mi sí ipe kájọ gbé ìgbésẹ̀ yìí pé kájọ gbé ìgbésẹ̀ lára nǹkan tó lọ́n ṣe ní kájọ gbé ìgbésẹ̀ yìí ni pé ká yọ nǹkan tó ń jẹ́ ìjọba mo fẹ́ kó jẹ́ pé ọmọ Yorùbá ló ń jẹ́ ìjọba àwọn tó bá ń ṣe kán jẹ́ aṣojú ẹyẹ pé ẹni tó ń ṣèjọba níjọba mú aṣojú ni wọ́n ọmọ fẹ́ kọ́ ọmọ Yorùbá kó di ìjọba mo fẹ́ kọ́ ọmọ Yorùbá ní agbára débi pé ẹni tí wọ́n bá yàn síbẹ̀ tó bá jẹ́ kẹ̀kẹ́ ló ń lò ìjọ tó bá ra motorcycle wọ́n máa béèrè lọ́wọ́ ìpín bí ó ti rówó motorcycle wọn ò ní dúró kó kọ́kọ́ rówó fi ra mọ́tò ó ra kẹ̀kẹ́ ó ra motorcycle wá ra mọ́tò wọn ò ní dúró tó bá ti ra tó jẹ́ pé kẹ̀kẹ́ ló ń lò tó ra motorcycle ẹsẹ̀kẹsẹ̀ náà máa ti gbọ́n dànù gbogbo òṣì àti ránù játijàti tó wà ní location 419 Nàìjíríà kò ní délẹ̀ Yorùbá láyéláyé torí lórí ìmọ́lẹ̀ àánú àtògbọ́ náà la gbé orí Yorùbá lé lórí o ó ṣe wà nìyẹn so mo wá sọ fún àwọn èèyàn tó ń sọ pé ẹ ṣe pa àwọn kan mọ́ra mo ní kí ló dé ẹ̀yin kọ́ lẹ rán mi iṣẹ́ Ọlọ́run ló rán mi bó bá ṣe rán mo ṣe máa jẹ náà tó bá jẹ́ kó sọ fún mi pé lọ bá àwọn ẹgbẹ́ báyìí ṣe màá lọ sọ fún wọn bọ̀ tó bá sọ fún mi pé báyìí bó bá ṣe rán mi ni èmi ò ṣe sọ́ọ̀lù tó kọ etí sí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run o so bọ́ọ̀lù ṣe rán mi ni mo ṣe ń jẹ so nǹkan tó wà ń bẹ̀ gangan nìyẹn so background yẹn mo fẹ́ kí àwọn èèyàn wa kan gbọ́ wípé ẹ̀yin lọ́lọ́run rán mi sí direct tó bá jẹ́ pé wá wù yín tẹ́ wá sọ pé má jíṣẹ́ fún wa mọ́ àwọn ẹgbẹ́ kan la fẹ́ kó máa jíṣẹ́ fáwọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run màá tún lọ jókòó mi jẹ́jẹ́ màá dẹ̀ sọ fún Ọlọ́run báyìí pé Ọlọ́run wọ́n ní pé àwọn ẹgbẹ́ làwọn fẹ́ kó máa jíṣẹ́ fáwọn o wípé iṣẹ́ tí tó rán mi láti jẹ́ fáwọn pé kí n dáwọ́ dúró bẹ́ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run kò sí nǹkan kan náà kì í ṣe pé ọkàn sanwó fún mi kì í ṣe pé mò ń wá kó kì í ṣe pé mò ń wá nǹkan kan orí Ọlọ́run ni ìdùnnú tèmi ni pé kí ọmọ Yorùbá ṣẹ̀ kí wọ́n máa káyọ̀ kó máa ṣàkọ́nú ayé wọn ìyẹn ló máa dùnnú tèmi torí mi máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi pé kí láǹfààní owó tẹ́ ní gan tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ rí láyìíká yìí kan bànújẹ́ ni
so kí láǹfààní owó ìgbà míì gan wá pẹ̀lú nǹkan tó jẹ́ pé èèyàn ò kí ń fi bẹ́ẹ̀ fẹ́ dúró nílùú ẹ máa kúrò kì í ṣe pé bóyá lóyìnbó yẹn náà ó ṣe kì í ṣe pé bóyá pé èèyàn nífẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ irú èmi sì mo like America kì í ká má parọ́ bọ̀ kì í ṣe pé nítorí yẹn but àìmọye nǹkan míì tẹ máa rí tínú yóò ní dùn tẹ́lẹ̀ máa wò pé ṣé lórí nǹkan tí ọkọ mi ṣe kú lélẹ̀ tí mo dúró pò ọ̀sán gan lẹ́yìn á ṣì ń jáwé èèyàn iṣá kí ló dé so lẹ́yìn ìgbà nǹkan tí mo try láti sọ fún yín ni pé tí àwọn ọmọ Yorùbá lápapọ̀ káàkiri àgbáyé tí ò bá tẹ́ lọ́rùn pé kí n jíṣẹ́ fún yín bọ́lọ̀ ń ṣe rán mi ẹ sọ fún mi kò sí wàhálà bọ̀ mi ò ní lọ sórí ẹgbẹ́ kankan mi ò ní lọ sórí ẹgbẹ́ mi ò dẹ̀ ní lọ sórí èèyàn kankan lẹ́yìn kí n wá jíṣẹ́ fún yín direct òmìnira Yorùbá 2022 tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún nìyẹn fún gbogbo ọmọ Yorùbá pé gbogbo nǹkan tá a bá ń ṣe inú mi dẹ̀ dùn gidi wípé Ọlọ́run ṣe àtìlẹ́yìn fún gbogbo aládá sí ọ̀rọ̀ petition even though àwọn kan wọ́n fẹnu gba nǹkan tọ́lọ́run gbélé Ọlọ́run ọba mi o gbogbo ẹnu tó bá ń la ẹnu tó ń fi ẹnu ba òmìnira Yorùbá 2022 jẹ́ àbí nǹkan tá a bá ń ṣe ń bẹ̀ gbogbo nǹkan tó ń jẹ́ tẹ̀ máa bàjẹ́ títí ayérayé ni kò lè tó mọ́ kó fura sára ẹ̀ ó bá yá rẹ̀ jó bá tìrún ẹ̀jẹ̀ nìyẹn ẹ gbà bẹ́ẹ̀ tí mo sọ nítorí Ọlọ́run ló ṣe so bá a ṣe ń gbé ìgbésẹ̀ tá à ń gbé ìgbésẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé ìrìn tá à ń rìn yìí ó yá ó ń bà wọ́n bàjẹ́ ó ń kàn wọ́n àwọn náà ti wá rí i pé ẹ wò nínú ìgbà tá a ṣe petition time yẹn náà ni àwọn olóṣèlú ń ṣe tiwọn bọ́lọ̀ òun ò jẹ́ kí tiwa wálẹ̀ tiwa lọ sókè ni tiwa gangan ló múlẹ̀ jù in fact tí mo ti rò pé bóyá location fún ọ̀nà àwọn èèyàn máa jáyà irọ́ àwọn èèyàn dìde gidi wọ́n dìde tán ní pé enough is enough ibi tẹ́ ti máa mọ̀ pé Ọlọ́run ló ṣe nìyẹn déédéé táì gbà tán láwọn dìbò ìgbà náà ni adẹ̀dúpẹ́ Ọlọ́run ibi tẹ́ ti máa mọ̀ pé Ọlọ́run ló ṣe kò sẹ́ni tó fara pa kò sí ìbànújẹ́ kan kò sí nǹkan kan wọ́n méèyàn kan wọ́n ṣe kò sí yẹn ìrọ̀rùn lọ́lọ́run fi ṣe fún wa Ọlọ́run dẹ̀ ṣe yanu adẹ̀ ti ṣe nìyẹn gbogbo nǹkan tó lọ ní ká ṣe ká tó gbé síta ká tó announce síta ìgbà tá tiẹ̀ tún ṣe bá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣáà rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ibi tẹ́ ti máa mọ̀ pé eré kọ́lé ilé òótọ́ ni àwọn náà mú òótọ́ náà wọ́n mú òótọ́ dáadáa ìgbà tó bá ń parọ́ fúnra wọn mọ̀ gbọ̀ngbà tó ń rí pé òótọ́ dé ìjà ìyá dé sí gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí lépa àwọn tó kówó fún pípé ẹ lọ pa náà Yorùbá nation wọ́n lépa wọn káàkiri wàhálà wọn àti wọn nìyẹn kò sí ètò kan wa tó bí mo ṣe ń sọ again mo tún tú ẹ̀ back sí àwọn ọmọ Yorùbá ṣe ẹ bá fẹ́ ní alẹ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yẹn àbí kẹ́ ránṣẹ́ wípé ibi tó ṣe dé ó tó wípé àwọn ẹgbẹ́ làwọn fẹ́ kó máa jíṣẹ́ fáwọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ bọ̀ tó bá jẹ́ pé nípasẹ̀ òmìnira Yorùbá 2022 bọ́ọ̀lù ṣe rán mi pé ká máa ṣe ká dẹ̀ ń ṣe tí ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ mọ̀ kó ti ṣẹlẹ̀ má dẹ̀ wá gbé ìgbékalẹ̀ yẹn fún yín ní alẹ́ yìí kẹfẹ́ tí yín gbọ́ bó ṣe lọ gangan nǹkan tó jẹ́ tí Yorùbá nation tó fi dúró tí ò sí wọ́n ní wọ́n pé ń bẹ̀ mọ́ màá ṣàlàyé yẹn fún yín kò sí wọ́n ní wọ́n pé ó Ọlọ́run ṣàánú mi ẹni tí ò bá gbàgbọ́ ni ò gbàgbọ́ dandan kọ́ nǹkan tí mo kàn mọ̀ ní pé ibi tá a dé ní èní yìí nínú ọ̀rọ̀ Yorùbá á dàbí ọmọ Ísírẹ́lì ni tí Moses sọ fún wọn pé Ọlọ́run ní pé ẹ máa palẹ̀ mọ́ ẹ ṣáà máa palẹ̀ mọ́ tó bá yá òun máa sọjọ́ tẹ̀ ń lọ bó dẹ̀ ṣe wà nìyẹn ọwọ́ palẹ̀mọ́ la wà ń sìn Ọlọ́run máa sọjọ́ tó yá so lágbára Ọlọ́run ká má fa ọ̀rọ̀ gùn jù òmìnira Yorùbá 2022 nǹkan tó Ọlọ́run rán mi ni mò ń ṣe Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu à ń rí àánú gbà ní gidi à ń rí àánú gbà ó ṣe wà nìyẹn o àwọn ìgbésẹ̀ tá a máa gbé tó kù a máa sọ dálẹ̀ fúnra wa nítorí náà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká continue ẹ jẹ́ kí n mọ̀ ṣá o bó bá tẹ́ yín lọ́rùn àbí kò tẹ́ yín lọ́rùn bó ṣe wà nìyẹn. tèmi sì ń rí ní ẹ ṣé gan ni ìyá wa a kí gbogbo ẹ̀yin tí ẹ ti wà ní ìkàlẹ̀ ní gbogbo àgbáyé tí bá sọ pé àgbáyé ìyá wa mo mọ̀ọ́mọ̀ lọ ra kíní máàpù yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ayé tá à ń sọ yìí kò ń ṣojú kan ló wà òun ló ń yí bí bọ́ọ̀lù yìí over 195 countries ilẹ̀ Yorùbá ó ti wà láàrin ẹ̀ ká má ṣe iyèméjì ká tètè máa tẹ̀síwájú mo kí bàbá wa tí a jọ ń gbé ètò náà kalẹ̀ bàbá wa Ìjìnlẹ̀ Marcus in tí a fẹ́ bèrè tá a máa fi mú fọwọ́ sí ibi tó máa gbé wa lọ nísìn process tí a fi máa tẹ̀síwájú nígbà tá a bá wa láǹfààní àti bá yín sọ̀rọ̀ a gbé àwọn àwòrán kan tẹ̀ síta pé káwọn èèyàn máa bu ọwọ́ lù díẹ̀díẹ̀ ìyẹn ìwé ìrìnnà tí a mọ̀ sí pàṣípọ̀tì
mo rántí pé nígbà tí ẹ wá sí orí ètò kódà mo tún bi yín pé ṣé ìwé ìrìnsẹ̀ yìí á ṣe é lò ṣá àbákọ máa gbà dání sọ́wọ́ ẹ bá wa ṣàlàyé ẹ̀ dáadáa lálẹ́ kí tó padà sọ́dọ̀ bàbá wa ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó ń bà àwọn èèyàn lẹ́rù kò ju pé kí ni preparation process the good work tí ẹ̀yin àti àwọn ẹgbẹ́ tí ẹ jọ ń ṣe tí àwọn tíìmù yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ẹ gbọ́dọ̀ dá iṣẹ́ dúró ní tí mò ń wò ní orí screen mi a ní screen bíi 1 2 3 4 5 6 7 more than 8 screen pẹ̀lú ti TV gbogbo àtẹ̀jíṣẹ́ tó ń wá ni pé ìyá wa ẹ máa tẹ̀síwájú but preparation process ibo ni a fẹ́ rìn sí nísìn kí ọkàn ọmọ Yorùbá kó lè dé dáadáa ẹ jẹ́ ń padà sọ́dọ̀ bàbá mi lọ́hùn ní òkèèrè ní ìlú Turkey. ẹ ṣe gan-an ẹni bí màmá wa ṣe ń sọ̀rọ̀ ni mo ń fi aṣọ nu ojú. ẹ continue. tó ìyá wa ẹ já padà sí ọ̀dọ̀ yín lọ́hùn ó máa ń wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàbá wa ìjìnlẹ̀ ẹ bá wa mu omi díẹ̀ èmi náà ti gbé tèmi sẹ́gbẹ̀ẹ́ torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó gba omi púpọ̀ àṣé adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ káàárọ̀ òjíire wọ́n ní máa kí yín dáadáa èmi wo screen yẹn wọ́n ní máa kí yín wọ́n ní continue the good work wọ́n ní ẹ máa báṣẹ́ lọ wọ́n ní ẹ máa tẹ̀síwájú may God Almighty bless you ẹ já padà sọ́dọ̀ yín ká lè máa mu díẹ̀díẹ̀ àìtẹ́ tí wọnú agbámi ètò àṣẹwọrí àṣẹmú díẹ̀díẹ̀ ni. ẹ ṣe àdúpẹ́ mo fẹ́ ṣe àlàyé iná mo fẹ́ kí ti passport yẹn kó jẹ́ the last thing tí mo máa ṣàlàyé lé lórí so that a lè mú ayọ̀ passport yẹn ká máa fi lọ sùn nílé ká máa fi dunnú. àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká béèrè wò ní pé níbo la tiẹ̀ ti ń bọ̀ gan báwo la ṣe bẹ̀rẹ̀ pé Yorùbá nation kí la bá níbo la ti ń bọ̀ tá a fi débi tá a wáyé ibi tá a ti ń bọ̀ ni pé Ọlọ́run ṣe àgbàyanu oore fáwa Yorùbá ó gbé olóyè Chief Sunday Adéyẹmọ aka Sunday Igboho jáde ó wá ṣí gbogbo wa ní ojú àti etí àtọkàn mo ní àfọlọ́wọn ọba ńlá gbogbo ìta sọ́sọ́sọ́ àtẹ̀wé akọ̀wé Ọlọ́run bá mi foríjì Chief Gani Fáyẹ̀mí alọ́kọ̀tì lọ́gbogbo ẹ̀ àyìnfà kọ́ọ̀tì tiẹ̀ ti mọ̀ wá àwọn náà dẹ̀ ti máa ń ṣe ṣóò fún wa náà tá a bá ti fẹ́ gbéjọba lọ́kọ̀tì wọn ò tiẹ̀ fún wa ládájọ́ kan padájọ́ kan yìí náà ni bẹ̀górè ni tá a bá ti déwájú ẹ̀ ó máa ní kí ni kò sẹ́jọ́ a máa tún padà lọ yìí náà ni àṣeṣeṣe irọ́ ni kò máa yá àwọn èèyàn wà á pariwo pé ìyá rèé á ya gbogbo map tí ó ti wà ní Nàìjíríà yìí wọ́n ṣe ń yí map wọ́n ṣe ń yí gbogbo ẹ̀ àtọwọ́ irọ́ ni àwọn èèyàn wa ò gbọ́ gbọ̀ngbà tọ́lọ́run lòun dé ó bá gbé Chief Sunday Igboho jáde òun mo ṣe máa ń sọ fáwọn èèyàn yìí pé tí ọ̀rọ̀ Chief Sunday ò bá yé ẹnikẹ́ni ó yé mi gidi gan wípé tọ́lọ́run ń lò ní tọ́lọ́run tì lẹ́yìn tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ tó ń ránṣẹ́ tó dẹ̀ máa bá jẹ́ṣẹ́ yẹn láti jẹyọrí láti jẹ pé ní tó jẹ́ pé oore iṣẹ́ tó ń jẹ yẹn kò ní lè jẹ tán o ìrandíran ló máa jẹ lọ títí lágbára Ọlọ́run bọ́lọ̀ ṣe máa ṣe fún nìyẹn ó máa dàgbà ó máa darúgbó lórí ilẹ̀ alàyè yìí tínú ẹ̀ máa dùn tẹ́ pé gbogbo àtó bá rántí iṣẹ́ tọ́lọ́run rán tó ń jẹ́ àjẹyè iṣẹ́ yẹn òun náà máa dunnú ni àwọn ọmọ wọn máa dunnú gbogbo bàbá yìí ni pé àwọn rí bàbá fojú jọ àwọn orúkọ jẹ́ lágbára Ọlọ́run bọ́lọ̀ ṣe máa ṣe fún wọn nìyẹn o Ọlọ́run lò wọ́n gidi fún àwọn ọmọ Yorùbá Ọlọ́run lò wọ́n gidi gan ni ṣé ẹ rí àwọn èèyàn máa ń sọ fún mi wọ́n ní kí ni mò ń wá gan èèyàn ọ̀rẹ́ mi kan ló sọ pé kí ló ń wá ń bẹ̀ ó ní kí ló ń wá ṣé gbogbo nǹkan burúkú tán ti fi ṣe fámìlì yóò tí tó ìwọ gan in particular ṣé kò tó kí ló tún wá ó yẹ kó fi wọ́n lẹ̀ náà ṣẹ̀mọ́ ti ní pé àwọn fẹ́ bẹ́ẹ̀ jẹ́ kó máa ṣe nǹkan tó wù wọ́n mo ní kò lè èyí tó kàn ṣòro ń bẹ̀ ni pé mo ṣáà láti ní ìran tí mo máa nawọ́ sí pé ìran mi lélẹ̀ ibi tí mo ti wá rè ìlú mi lélẹ̀ kò dẹ̀ síbi tí n bá lọ lágbàáyé ọkàn ilé máa ń fà mí gan ni mo ní sọ kí ló ṣe ní kí n dijú tí mo dẹ̀ ní information lórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo ní kò sí o kò sí wàhálà ìtọ́lọ́run rán wa náà ni a máa jẹ ìgbà tọ́lọ́run ní kí n dìde ṣé mi ò dìde ni ìgbà tí ò rán mi ò dá sí
ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ jẹ́ ká gbé padà láti ilẹ̀ pẹ̀pẹ̀ ṣe rí pé à ń jẹ́ Yorùbá nation mo fẹ́ káwọn èèyàn farabalẹ̀ gbọ́ mi dáadáa kò kí ń ṣe èèyàn ló sọ wá lórúkọ o Ọlọ́run ló sọ wá lórúkọ àti ìpìlẹ̀ láti ń jẹ́ Yorùbá nation lọmọ Yorùbá la jẹ́ ọmọ Yorùbá láti ìpìlẹ̀ wa ni in fact ìjọ kan òyìnbó kan ó pàdé mi àti àbúrò mi ní Amẹ́ríkà òyìnbó funfun ni ó wá ń sọ fún wa wípé nítorí aṣọ tá a wọ aṣọ Yorùbá kaftan ó wá ní àṣà Áfíríkà láti wá níyẹn ó níbo a ní Nàìjíríà ó ní apá bọ́m̀bẹ̀ a ní Yorùbá ni wá láti Èkó ó wá ní àṣà àmọ̀tán wa ṣá alámọ̀tán wa dáadáa náà ó wá ní àpé ṣàmọ̀ wípé Júù ni wá mo ní èmi ò tí mọ̀tán wa débẹ̀ yẹn o ó ní Júù níyìn ó ní ẹ̀yà Júù ó ní Júù lòun Júù lẹ́yìn náà ipe ṣé mo mọ̀ ipe Odùduwà ipe wọ́n rán pé kó padà lọ lé kó lọ bá àwọn èèyàn ẹ̀ ó ní ìgbà tí wọ́n ti lọ káàkiri ó lóun wá padà mo ní mi ò gbọ́ gbogbo tán tó ń sọ yìí rí mo ní mi ò mọ̀ ń pa ẹ̀ mo lóríṣiríṣi ìtàn náà máa ń sọ nípa Odùduwà ó ní ó lọ́mọ Yorùbá gangan ni ó ní ìran ẹ̀ ló lọ bá kì í ṣe pé ó kàn déédé já síbẹ̀ ó nírọ́ kò déédé já síbẹ̀ ó ní wọ́n gbé dìde kó lọ bá ìran ẹ̀ ni ipò ní nǹkan tó ń láti lọ ṣe ní ìran ẹ̀ ó láwọn tó lọ bá ń bẹ ìran ẹ̀ ní o ó ní Júù ní gbogbo yín ẹ̀yin tẹ́ ń jẹ́ Yorùbá mo ní òkè nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ó máa fún mi ní bí ṣe máa ṣe research yẹn èmi tí mo jẹ́ Yorùbá tí mo wà wájú ẹ̀ mi ò ní information tó ní ó wá ń sọ fún mi pé àṣé mo mọ̀ pé àwọn nǹkan kan nípa àwa Yorùbá particularly wípé wọ́n gbé pamọ́ tẹ́ pé tó bá fẹ́ ṣe research tó bá jẹ́ dúdú wọn ò ní ṣí fún ẹ wọn ò ní fi hàn ẹ́ mo wá ní ó dáa kò sí nǹkan sórí lọ́dọ̀ tèmi ṣá nǹkan tèmi káwọn ṣàmọ̀ ni pé ọmọ náà ni gbogbo wa ó ní bẹ́ẹ̀ ni ó ní ìran tó ní agbára nìran yín o ó ní tọ́lọ́run nífẹ̀ẹ́ sí gidi gan àmọ́ ló ṣe ó ṣàròjọ́ àṣà kúrò ń bẹ̀ mo wá ń sọ ìgbà tó wá di kọ́rọ̀ Yorùbá nation yẹn wá bẹ̀rẹ̀ mo wá ń sọ fẹ́yàn kan ó ní why tí mi ò kí ń ṣe ń lo Odùduwà republic or Odùduwà nation tó jẹ́ Yorùbá nation mo ní because àwọn kan wà sensitive nípa ẹ̀ àwọn kan ní ó tì Odùduwà ti bá wọn kan níbẹ̀ kó tó dé ìgbà tó dé ó bá wọn kan bẹ̀ ní wọ́n ṣe máa pè l'Odùduwà republic ṣe bá àwọn Yorùbá tó wà ń bẹ̀ kọ́ mọ́ lókè àti Odùduwà àtàwọn tó bá ń bẹ̀ Yorùbá ni wọ́n Ọlọ́run ṣàdá ògùn nǹkan tó Ọlọ́run lè fi mú wá síbẹ̀ ó nídìí ó yé Ọlọ́run báwo ò bá tiẹ̀ mọ̀ díyẹn Ọlọ́run mọ̀ díyẹn Ọlọ́run dẹ̀ wá yọ̀ǹda fún kò sí wàhálà mo ní rèmi sìn trace tèmi Odùduwà ni but still mi ò lè sọ pé nítorí èmi jẹ́ Odùduwà máa ní Odùduwà republic mo ní ti gbogbo wa Yorùbá la máa lò so it's Yorùbá nation and in actual fact Yorùbá nation lòyìnbó ń pè wá ìgbà tí wọ́n máa dé ọ̀dọ̀ wa níbi tí Yorùbá wà ní ọlá rẹpẹtẹ Yorùbá ti lọ mo fẹ́ kẹ́ ṣe àkíyèsí sí nǹkan tí mo sọ ẹmu dání dáadáa mo fẹ́ kẹ́ lọ wo ilẹ̀ táwọn òyìnbó yìí ń gbé ẹ lọ wo ìlú wọn ẹ wo àyíká wọn nǹkan ọrọ̀ mélòó náà ní nǹkan ọlá mélòó náà ní ẹ rí pé ọrọ̀ ọlá tí wọ́n ní ní èní yìí Áfíríkà wà iná ti kó pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ẹ lọ wo dáadáa ẹ wo àyíká yín tí wọ́n bá ń gbé ní Europe especially ẹ wo àyíká yín kẹ́ wo pé kí náà ní kò sí nǹkan tán ní ju ètò lọ o gbogbo nǹkan tẹ́rí tó dáa tán ṣe ń bẹ̀ yẹn wọ́n wá kó lọ́dọ̀ wa ni ìgbà tán wá rí wípé káwọn gan tiẹ̀ tó dé a ti ń kàwé a ti ń ṣe gbogbo ẹ̀ 18 something ní first lawyer tí Yorùbá produce 1821 ẹ ṣe sà wọ́n wá ń wò pé àwọn eléyìí ò ní ṣe kó lẹ́rú o àwọn eléyìí ti gbọ́n wọ́n ti pọ̀ jù nǹkan tá à ń pè ní bísínẹ́sì ìmọ̀ ẹ̀kọ́ wọ́n ti lọ jìnnàjìnnà wọ́n wá wò pé kí làwọn lè ṣe fún wa ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa jọ̀ọ́ wọ́n ní kí làwọn lè ṣe fún wa wọ́n wá jókòó ṣàrí òyìnbó tó bá fẹ́ ṣe yín léṣe nǹkan máa ṣe ní 1000 years ní ó ti parí ẹ̀ nísìn ó ti ṣètò ẹ̀ sílẹ̀ wọ́n ti wò ó pé kò sí ọ̀nà fún àwọn táwọn bá tẹ̀ wá ní òkè wọ́n pa oko ẹrú wọ́n náà abolish wọ́n ṣe gbẹ̀ kí làwọn ṣe lè máa rí nǹkan kó nílùú yìí ní ìgbà yẹn owó tó ń kó ní south wọ́n tún fi ṣe ìlú wọn nílùú òyìnbó ẹ lọ wádìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n tún fi ń rán nílùú wọn nílùú òyìnbó
in fact ní modern life yìí gan recently owó tí wọ́n bá pa ní embassy bí báyìí the second largest embassy òní ti Nàìjíríà owó tí wọ́n bá pa ní embassy bí wọ́n tún fi ń ràn àwọn yòókù tẹ́ bá mọ ibi tówó yẹn wà dé wọ́n ti wá wò pé ọlá yìí ló pọ̀ tó yìí àwọn èèyàn iná dẹ̀ wà intelligent yìí tó bá yá ń sìn àwọn ilé máa lé àwọn kí náà wọ́n bẹ̀rẹ̀ gradual process kí ni gradual process náà bẹ̀rẹ̀ ìyẹn ní èdè àṣírí pọ̀ nínú èdè o àṣírí wà nínú nǹkan tá à ń pè ní èdè tí èèyàn sọ lẹ́nu àṣírí wà ń bẹ̀ àwọn òyìnbó ti rí pé àṣírí tó wà nínú èdè yẹn kò ní jẹ́ káwọn lè mú alẹ́ rú nítorí rírú àwa ń sìn Yorùbá kò sí ẹni tí èdè ẹ̀ tó ríṣì tó Yorùbá lágbàáyé ẹni tó bá ṣe research ẹ̀ tó ní ojú ti Yorùbá lọ kó jẹ́ kí n gbọ́ mo fẹ́ mọ̀ ìṣe pé bóyá nítorí mo jẹ́ Yorùbá àbí ìgbéraga kò sí ìran náà ní àgbáyé bó ṣe tóbi tó yìí kò sí tí èdè ẹ̀ tó ríṣì tó Yorùbá kò sí ẹ lọ wádìí ẹ̀ àwọn òyìnbó yẹn dẹ̀ ti rí pé nínú èdè wa àṣà wà ń bẹ̀ ẹ̀kọ́ wà ń bẹ̀ ìmọ̀ wà ń bẹ̀ ìgbéga wà ń bẹ̀ kò ní ṣe ṣe wọ́n wá gba èdè yẹn tó wọ́n mọ̀ pé tá a bá ń sọ èdè wa then a lè gbàgbé àṣà wa. ọ̀rọ̀ èdè tí wọn òyìnbó yẹn wọ́n gbélé wa lọ́wọ́ ṣé òyìnbó ní ìtumọ̀ sí wa ní àwa tá à ń sin Ọlọ́run dáadáa ẹjọ́ wádìí tẹ́ bá ń gbàdúrà lórí ìbò tẹ́ ń gbà kò lè dàbẹ́ pé kẹ́ yí sí Yorùbá ló máa ti ní ìtumọ̀ tó ní gidi tá a bá sọ òyìnbó ṣó ní ìtumọ̀ bí ṣé òyìnbó lè pa òwe ó lè ṣe àṣàmọ̀ ọ̀rọ̀ ó lè ṣe ṣó ní àròjinlẹ̀ ọ̀rọ̀ ní. wọ́n gba gbogbo yẹn lọ wa wọ́n wá gbé òyìnbó lé wa lọ́wọ́ nígbà tán gbé òyìnbó lé wa lọ́wọ́ wọ́n wá tún wá ṣe àdàpọ̀ wọ́n sọ lórúkọ fúnra wọn o wọ́n sọ Nàìjíríà ṣẹ́rí gbogbo ìgbésẹ̀ kan gbé yẹn mo fẹ́ fi dá yín ní ojú pé wọn kì í ṣe lásán iṣẹ́ burúkú iṣẹ́ wèrè náà máa ń sà àwọn sílà ogun àwọn máa ń pẹ́ bọ́lá wèrè ní tó máa ṣiṣẹ́ wèrè fún wọn wọ́n ti sa aṣẹ́ lọ jìnnà wọ́n wá gbé Yorùbá pamọ́ wọ́n wá fi Nàìjíríà yẹn fi replace gbogbo orílẹ̀-èdè tó kù wọ́n gba èdè oníkálukú wọ́n gbé òyìnbó lé oníkálukú lọ́wọ́ ṣe wá rí àwọn tó ń gbé agbára fún àwọn èèyàn gbọ́n tiwọn àwọn èèyàn sábà sọ òyìnbó tó o bá ti ṣèdè wọn kó wájú wọn ní àwọn èèyàn gbọ́n tó rọ́ mọ́ ibi táwọn lọ wọ́n mọ̀ nǹkan táwọn fẹ́ ṣe àwa yòókù tá a rò pé akàwé agbọ́n aṣọ òyìnbó àwa gangan queen gangan àti wájọ máa fà ní wájọ máa sọ òyìnbó yẹn lọ à ń sọ òyìnbó lọ àṣírí nǹkan tó wá ń ṣẹlẹ̀ òun ni pé wọ́n ń gba gbogbo nǹkan tó jẹ́ oore tọ́lọ̀ ń ṣe fún wa nítorí tá a bá sọ èdè wa ká padà síbi tọ́lọ̀ ń fún wa sí ká tó ètò yẹn bọ́lọ̀ ń ṣe fẹ́ ká tó irọ́ gbà ní òun lẹ́nu ọlọ́run ṣe sọ fún mi pé ó dá iye òyìnbó kúrò ní ọ̀rọ̀ yìí ní senate wọn níbí báyìí ní Nàìjíríà bíi l'Abuja ẹ̀yẹ sọ fún wọn yìí pé ẹ jọ̀ọ́ ní ẹni o ní senate yìí o ẹ̀yàn pápá ò ní sọ òyìnbó. ó gbẹ dàrú nìyẹn. ló bá